Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyágálá TV. Àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa Bísọ́lá ọmọbìnrin gómìnà Abíọ́lá Ajímọ̀bí tó jáde láyé o. Ikú òdọ́jọ́ àrùn òdóṣù, ìròyìn ikú Abísọ́lá Kọ́ládàísí, àkọ́bí ọmọbìnrin fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí, olóògbé Abíọ́lá Ajímọ̀bí ṣì ń ṣe ọ̀pọ̀ èèyàn ní kàyéfì títí di àkókò yìí o. Láàárọ̀ ọjọ́bọ̀ ọjọ́ 27 oṣù kẹta yìí ní ìròyìn ikú Abísọ́lá Kọ́ládàísí jáde sí orí ayélujára. Látìgbà tí ìròyìn ikú rẹ̀ ti jáde náà láwọn èèyàn ti ń ṣe ìdárò rẹ̀ pàápàá jùlọ lórí ìtàkùn ayélujára. Bísọ́lá tí ọ̀pọ̀ mọ̀ sí ẹlẹ́yinjú àánú jẹ́ gbajúmọ̀ láwùjọ àwọn oníṣòwò lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tó wà ní ojú òpó LinkedIn rẹ̀, òun ni olùdarí àgbà fún iléeṣẹ́ Grandest Nigeria Limited, iléeṣẹ́ káràkátà kan tí ìròyìn sọ pé ó jẹ́ ti ìyá rẹ̀ Florence Ajímọ̀bí o. Bákan náà ni ìròyìn sọ pé ó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Florence H, ilé ìtajà aṣọ àti bàtà. Orúkọ ìnagijẹ tí ọ̀pọ̀ mọ̀ Abísọ́lá sí ni Abikedi nígbà ayé rẹ̀. Lóòótọ́, ìlú Èkó ni wọ́n bí Abísọ́lá sí, àmọ́ ìlú California lórílẹ̀‐èdè Amẹ́ríkà ló dàgbà sí, níbi tó ti kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ ètò ìṣúná ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìpínlẹ̀ California tó wà ní Northridge. Abísọ́lá ti fìgbà kan rí ṣiṣẹ́ nílé ìfowópamọ́, bákan náà ló tún ṣiṣẹ́ nílé iṣẹ́ epo rọ̀bì àti iléeṣẹ́ tó ń rí sí kíkó ọjà wọlé àti jáde pẹ̀lú ọkọ̀ ojú omi. Lẹ́yìn tí Abísọ́lá ṣiṣẹ́ lọ́lọ́kan-ò-jọ̀kan nílé ìtajà káàkiri àti iléeṣẹ́ ló bẹ̀rẹ̀ iṣẹ́ aṣaralóge tó yàn láàyò gan. Ṣáájú kí ó tó lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ni Abísọ́lá ti kọ́kọ́ lọ ilé ẹ̀kọ́ British School ní Lomé lórílẹ̀-èdè Togo, níbi tó ti kẹ́kọ̀ọ́ nípa sísọ èdè Faransé. Abísọ́lá tún kẹ́kọ̀ọ́ gboyè MBA nílé ẹ̀kọ́ gíga fásitì lórílẹ̀-èdè United Kingdom. Kódà arábìnrin yìí tí ọ̀pọ̀ mọ̀ sí ẹlẹ́yinjú àánú tún gboyè kejì nílé ẹ̀kọ́ gíga Harvard Business School lórílẹ̀-èdè Amẹ́ríkà lọ́dún 2022. Abísọ́lá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà nílé iṣẹ́ Victoria's Secret lẹ́yìn tó parí ẹ̀kọ́ rẹ̀ lórílẹ̀-èdè Amẹ́ríkà kí ó tó padà wálé fún ètò agùnbánirọ̀ rẹ̀ ní Nàìjíríà lọ́dún 2008. Gẹ́gẹ́ bí ẹlẹ́yinjú àánú tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Abísọ́lá dá àjọ AKD Foundation sílẹ̀, èyí tó ń lò láti ṣàánú fáwọn ọmọ aláìníyàá àtàwọn ọmọ tó ń rin ìgboro káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, ẹni tó jẹ́ mínísítà fún ètò owó ìṣúná àti ètò ìjọba ní Nàìjíríà, Àtíkù Bàngúdù, yan olóògbé Abísọ́lá sípò gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì fún ipò náà ló wà títí tó fi kú. Ẹni tó jẹ́ àkọ́bí ọmọbìnrin fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan, olóògbé Abíọ́lá Ajímọ̀bí tó jáde láyé òwúrọ̀ ọjọ́bọ̀ ni ìròyìn Abísọ́lá Kọ́ládàísí jáde sí orí ayélujára. Tó kí ń dùn kó pọ̀, a ò ní rí jù báyìí lọ ní abala ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyágálá TV. Ẹ ṣeun, ẹ kú ìtẹ́tísí o.